sọ láyà bí ọláyà ṣé wọn náà láyà ìlú wo ló ti wá sọ láyà ní Ìlọrin ní gèrè alimi. Muhammad ibn Abdul Wahhab yẹn rahimahullah kí ló rí sí ọ̀rọ̀ tán sọ pé ẹ̀sìn tuntun ló mú wa. sọ̀rọ̀ yóò bá mo fi ń bí ọ́ náà. nítorí pé àkọ́kọ́ ta ni wọ́n ṣe mu'allim ni ọ́. mu'allim masha Allah ẹ sọ̀rọ̀. nítorí pé yìí tí wọ́n. sẹ́sìn tuntun ló mú wa àbí ẹ̀sìn tuntun. ẹ̀sìn tuntun kọ́. kí ló ń fà tí wọ́n fi ń pẹ́sìn tuntun ló mú wa tí wọ́n ń pè ń Wahhabiyya. torí pé ẹ̀sìn tó dúró tó tọrọ ó ti sọ wọ́n nílẹ̀ káwọn ṣiṣẹ́ ìdẹ́rẹ́ yìí yí padà. wọ́n yí padà. wọ́n sẹ̀ gbé dìde padà. wọ́n gbé dìde wọ́n yé ok àwọn ta ló wá takò báyẹn báwọn ṣe mùsùlùmí. àwọn fírikọ́ tí ó ti wà. fírikọ́ báwọn. àwọn àdádálẹ̀ tó ti wà. ok Muhammad bin Abdul Wahhab yẹn wá láyà abẹ́ ẹ̀kọ́ ni. ojú tẹ̀sí ọlọ́run. sọ láyà bí ọláyà náà mo láyà. ṣé wọn náà láyà náà. ìlú wo ló ti wá Ìlọrin. sọ láyà ní Ìlọrin náà. ní gèrè alimi. náà. wọ́n ti dákọ̀ díẹ̀ wọn à ń túnbọ̀ o wọ́n ti dákọ̀ díẹ̀ nínú tó wà ńlọrin sá náà. dárúkọ sa mẹ́ta tó ń bọ̀ ńlọrin. wọ́n máa ń ṣe orò. ọdún Jésù àbó ti wọ́n. ọdún kò kàn. náà ntọ́ ọmọ nìyẹn tó kíráàkì ẹ̀ ó kò kàn. ta ló wá láti lọrin tó tún fi kan kún wọ́n máa bọ̀ ń tiẹ̀ dàrí. náà àfáà yìí mọ̀ pé wọ́n bọ́ sáré. wọ́n máa bọ́ sáré wọn náà dúró bá wọn. ìwọ fi mẹ́ta kún bàbá tó fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìwọ ẹlẹ́wù dúdú yẹn ẹ fi mẹ́ta kún nínú tí wọ́n máa ń ṣe ńlọrin tó takò ẹ̀sìn tẹ́ ẹ máa ṣàlàyé fún wa. ó ní pé àwọn tó já obìnrin. gbogbo àwọn sàkúsà tí wọ́n máa ń sànkọ ẹ̀ mà ẹ̀yin ò gbé lọrin. àdúrẹ̀ wọ́n máa ń gbé mi lọ́dọ̀ àfà. lọ́ba àwọn tutọ́ sí lẹ́yìn rẹ̀. wọ́n sì máa ń àwọn èèyàn wọ́n a ní. ẹ má parọ́ mọ́ wọn o ẹ má parọ́ mọ́ wọn o gbogbo lọrin gbọ́ yín báyìí o. a ní sóbì a ní òkè kẹta pé òkè sóbì. wọ́n máa lọ bọ́ bẹ́ẹ̀ ni. ok wọ́n máa kí i pé sóbì mọ̀ ń kọjá lọ o. rárá wọn máa lọ lè bọ́ ni o. ok ẹ fi kan kún. ìkẹta. ẹ má parọ́ mọ́ wọn o. bẹ́ẹ̀ni òun ni pé àwọn èèyàn wọ́n máa ń jupa jùsẹ̀ fún àwọn tó jẹ́ àwọn àfà. lọ́nà wo wọ́n jùsẹ̀ fún wọn ni pé wọ́n gbé àṣẹ àfà lórí. bọ́bá fẹ́lẹ́ wu àfà ló lè ṣe mí. bẹ́ẹ̀ni ọ̀bẹ náà ló bá takò. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bàbá ẹ fún wọn lẹ́bùn márùn. a máa mú wa lọ ilé ẹjọ́ tó ti yé ìtọ́sẹ̀lẹ̀ ní pé ìlú táwa wà yìí ìlàdìlì Ìlọrin tí a wà yìí bàdàtù kò ti sì yàtọ̀ àwọn tẹ́tẹ́ ìlú yìí wọ́n tẹ́ pẹ̀lú mímọ́ ni kéde pé bàtà yẹn súnà dé lẹ́wà ní ẹfẹ́ sọ̀ lọ́rin di mímọ́ ẹ gbọ́ nínú tàn pé àfa alímì ńgbà tó dé ó gbẹbọ wá àwọn àfa àsọlágbẹrú àwọn àfa àtẹ bá kò sí nínú tàbí ẹlẹ́bọ ni wá bàdẹ́tù kò ti sì yàtọ̀ ìlú mi lè jẹ́lu tẹ́ fẹ́ bọ́ tẹ̀ wọn ò fẹ́ bọ́ tẹ̀ lórí mímẹ́ ni wọ́n fi tẹ̀ wà látò sídùú ha a nígbà fẹ́ ní kẹ́kẹ́ kó ba ìlú ìjẹ́ kó má nàbí jà hàlẹ́tì tábà kójọ tábà fẹ́ bà ìlú ìjẹ́ àwọn nígbà bíládìl kẹrìmàn ìlú ìlú àpọ́nlé ni ọ̀tá ìlú yìí náà pé ìlú ìlú àpọ́nlé ni fadalọlọ ònùrà ọlátọlọhún ṣe fún yìí ni pé ìmọ́lẹ̀ ní gbogbo ẹ̀ ìmọ́lẹ̀ làwọn ìyá wa ìmọ́lẹ̀ làwọn bàbá wa bínú rí olómi ìmọ́lẹ̀ mímọ́ ni kì í ṣe ìmọ́lẹ̀ olódo wà túkọ̀ àti bẹ̀rẹ̀ ọlọ́ wà lè ìbáàdà àti kámasẹ̀ lọ. kẹ́nìkan wá jáde kó wá ní òun rí àwọn ibìkan tó ti ṣe bọ́ọ̀lù rìn afẹ́mọ̀ ẹ ṣàlàyé ẹ dẹ̀ mú adé bẹ́ẹ̀. orúkọ tí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ tèmi ni Adam. So èmi ni mo wọ jàlábí àníjọ́ yẹn tí mo kọ́ sọ̀rọ̀. ọmọlé wo ni. naam àjàgbá nílé Kóńgbárì. ok ní ọ̀dọ̀ ọlọ́run ti wa. naam so àkọ́kọ́ ẹ̀dá kan bẹ́ẹ̀ kọ́ ṣe tẹ̀bí yìí kékeré kan. So ní pé pẹ̀lú fídíò tá à ń ṣe yìí wọn wá gbé wa o
àwọn la wá fúnra wa kó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wá fúnra wa bá yín lò a lè gbé ọ tó bá tó wá gbé ọmọ gbọ́ ní àyè. ẹ ṣáà lè ká ṣe tẹ̀lé àwọn ọmọ tẹ̀lé orúkọ ń ṣe níbàyí ni àwọn bá yín láti wá ọmọ ìgbé má sọ fún wa pé no má sọ yẹn. wọ́n lè gbé ọ tí mo fi wá náà nìyẹn. tó bá gbé mi náà àlàyé náà ní sè é àlàyé gbé mi náà máa mọ̀ dáadé eléyìí ẹ aláàkọ́ ni ẹ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ lérí ọ̀rọ̀ àwọn alẹ́ tó dá mi náà èyí tá a sọ níjọ́ yẹn àwọn olùtọ́ tá a sọ níjọ́ yẹn so alákọ̀ọ́kọ́ lérí ọ̀rọ̀ pé oòrùn àbí naam kẹ́lìmọ̀ oòrùn gẹ́gẹ́ bí ìjẹun tó gbajúmọ̀ ọ̀rọ̀ gbòwà ma'ruf ó ní umum ó ní general meaning ó sì ní àwọn register meaning àwọn ọ̀rọ̀ tó bọ́ lò fúnra wọn naam oòrùn tí a wá gbà lérò oòrùn tí a wá gbà lérò níbẹ̀ so òun lóòrùn tí ìdílé kọ̀ọ̀kan ń ṣe tó sì kùdò ní oòrùn táwọn ìdílé kọ̀ọ̀kan ṣe ń lọrin gbogbo kálukú wa lọ sí mẹ́ gbogbo kálukú wa la mọ̀ eléyìí yẹ oòrùn táwọn ìdílé kọ̀ọ̀kan ṣe nílọrin tó sì kùdò ní irú ilé wa níṣìí wọ́n ń ṣe láwọn ilé ibòmí ilé ọmọ òdòdó ṣe sí ilé oòrùn tí wọ́n ṣe nílé ìlú máa waste time sọ tó gbọ́. ìlú lọ́wọ́ fún o ẹsẹ̀ bẹ̀rẹ̀ o. so aláàkọ́ ni owó tí wọ́n ṣe nídìílé kálukú kọ̀ọ̀kẹ́ nídìílé tẹ̀lé wọn ẹ̀sọ́ rò láti kò bí ni mí. tí wọ́n bá bí wa àti tí wọ́n bá ṣèyàwó àìsọ̀rọ̀ ìdílé máa fi wọ́n sí ní wọ́n fi ní ìyàwó hàn bí àwọn tó jẹ́ àwọn ìdílé ẹlẹ́ja nísìn ẹ̀rí wọ́n sí ẹja lórí ọ̀pá wọ́n nà sókè báyìí tó bá ti ṣèyàwó àwọn ìdílé míì náà bẹ́ẹ̀ náà wọ́n fi yẹn sọ fún ọ pé ìyọ̀sẹ̀ báyìí ti lẹ́jọ́ ọ̀rọ̀ tí wọ́n kọ́ onílé yín wọ́n ṣe nǹkan sílé tí ń ṣe oníkòǹgbà yìí ilé yín tó wí. sọ òun ni ọ̀rọ̀ kan bí máa fẹ́ máa jàtẹ́ tábà bí máa máa jàtẹ́ wọ́n lọ obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́ epo ọ̀gbọ́dọ̀ jẹ́ yọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ àwọn bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún ìdíjọ́ méje nílé wọn bẹ́ẹ̀ ọ̀gbọ́ olókèlè ó dákọ̀ lé yẹn ilé kòǹgbà yìí tó dẹ̀ wí èyí tó ń ṣe tilé yín sọ tilé yín náà. ṣé bíṣù dọ́gbọ́n sáráàfù ṣe pèrè ṣé bẹ́ẹ̀ ṣe ká lóhùn. bẹ́ẹ̀ kọ́ o wọ́n ní òǹkà ẹbọ mẹ́ta tó ṣe ń lọrin ìtòwí fọnù. oníwàsàbọ̀ mẹ́ta ń lọrin àní ọ̀fẹ́ yóò kílà rẹ̀ níta ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ nù. ó sì náà sọ ọdún ìjọsù. ẹ sì ń ro wa lẹ́jọ́ òní ìdí gbogbo ẹjọ́ báyìí. ibi tó bá lórí ti sọrí. ọ̀rẹ́ ti àyè ilé ìwọ lọ́sọ̀ fún wa àwọn jẹ́ ṣe kíní kan. gẹ́gẹ́ bí tí mo ti sọ lẹ́ẹ̀kan pé kẹ́ni ká má ti ọ̀rọ̀ sí mi lẹ́nu. ìta àbí mẹ́ta tó béèrè òun náà ni kò kú fún wa. kò séyìí tá a sọ nínú ọ̀rọ̀ yìí kò séyìí àbí àwọn ẹbọ yìí àwọn nǹkan tó jẹ́ nǹkan tó tako ẹ̀sìn yìí tá a wá sọ pé tá a sọ láàrin kọ́bìnrin wọ́n dàbí báyìí tá a wá sọ pé ọba àlọ́ fi establish ẹ̀ àbọ̀ ọba àlọ́ fi sọ pé báwo yóò ṣe a sì dákọ̀ àfọ́ àkan a ní sì dákọ̀ ẹ̀dẹ̀kan. Ìlọrin kí ni jẹ́ Ìlọrin
bẹ́ẹ̀ ni àwọn ẹ má sọ pé sí ọ̀rọ̀ tí tó bá ṣe tí bá dá nínú ọ̀rọ̀. ọ̀yà sọ bí tó ti jẹ ọdún ìṣẹ́jú. ọdún ìjẹsù tó rẹ ṣe. mo wá di tẹ̀lé ọ̀rọ̀ yẹn lẹ́yìn ìgbà tí mo sọ pé ọdún ìjẹsù tán mo di tẹ̀lé ọ̀rọ̀ yẹn pé ó ti wọ́n yàrá ó ti kúrò ní àmọ́ kálukú náà kó wá sọ nílẹ̀ nílọrin. níbo ló ti ṣe ibo ló ti máa ń lò àyẹ̀wò náà máa ń lò fún. níbo wọ́n ti ṣe níbo wọ́n ti ṣe. ìtí mo sọ yìí ní tó wà dọ́kúmẹ́ntì ni o ní tó wà dọ́kúmẹ́ntì ni o ní táwọn èèyàn lè kú jáde ni o wọ́n kú jáde wọ́n kú jáde. ṣé à ń ṣe ẹbọ wọ́n kú jáde pẹ̀lú òkú ọlọ́dún. ẹni di arrest warrant àti warrant láti ìjọba ẹni tó ń bò fẹ́ ní nísà ọlọ́pàá lọ́yà mi náà dé àyìn nísìn lọ́yà ọlọ́pàá ìbá ti dé kí wọ́n yà lọ́yà ẹ̀yin tàbí ẹ̀ ní káwọ́ ẹni tí ó kò lè. ẹjọ́ mákìlì pẹ̀lú ẹ̀. ẹjọ́ pé lọ́yà àwọn ọmọ tó sọnà akọni ni ọjà àwọn ọmọ tó sọnà. ṣé ẹni náà wà nínú ẹ tí ẹ kọ́ mọ fídíò náà ṣé bá dé bá síbẹ̀ gbé kámẹ́rà kọ́ lọ. ẹ rí i tí mi ò kàn nífẹ̀ẹ́ sí níbi báwọn bàbá yìí ṣe gbé ìgbésẹ̀ wọn wọ́n fẹ́ máa kó àwọn brothers yẹn láyà jẹ ẹ sọ̀rọ̀ àwọn brothers yẹn ò interrupt yín wọ́n fún yín lọ́wọ́ yín kódà bó ti wulẹ̀ kí wọ́n kéré sí yín tó ẹ fáwọn náà lọ́wọ́ tiwọn ni torí pé ìmọ̀ bóyá ìjàlẹ̀ wá jà àbẹ́ ẹ fẹ́ wá àtúnṣe àbí nǹkan tẹ́ wí yẹn o kò rí bẹ́ẹ̀ o torí kò yé mi ìgbà tẹ́ ẹ ń sọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́rọ̀ kalẹ̀ tẹ́ ẹ ní ṣé wàá lé mi ò fẹ́ bọ́ lọ́lẹ̀ tẹ́ ẹ ní ẹbọ kan kò sí nílùú Ìlọrin ó lè wà nílùú mi ẹ jọ àwọn ẹni tó tiẹ̀ wá dùn mọ́ mi nínú jù ni pé ẹni tí ń sọ̀rọ̀ yìí náà ọmọ ìlú Ìlọrin ni so èèyàn ó wá wò sùsùsù yóò wá wò ìlú rẹ̀ yóò wá máa parọ́ mọ́ ìlú rẹ̀ ni àbí só tiẹ̀ wá níbì kan tí ò wá ṣìṣe ni só níbì kan tí a wá lè sọ pé àwọn èèyàn ń mọ́ kan gá ṣé Saudi Arabia gan só mọ́ tán yányán ni tó ń ti pé bẹ́ẹ̀ lọ́lọ́run ti ní kí ànábì ó dìde tọ́lọ́run ti yọ ànábì jáde nílùú Mọ́kà tí Mọ́kà yẹn sì ń bẹ ní Saudi Arabia so ká wá sọ pé ìlú kan wá mọ́ tán yányán èmi bí mo ṣe gbélé tó bí mo ṣe jọ́mọ ẹdẹ tó ìgbà tí mi ò ṣe gbélé tó àwọn nǹkan kọ̀ọ̀kan nípa ìdílé kọ̀ọ̀kan àwọn òbí wa jẹ́ wọ́n jẹ́ ká mọ̀ nínú àwọn orò táwọn èèyàn lòmíì máa ń ṣe even gan tẹ́ mọ́ ọ̀tọ̀dọ̀ wa náà ń bẹ́ẹ̀ èyí tí ò bá ṣẹ̀rí àlọ́ àti sọ fún wọn pé gbogbo èyí jàǹkárí wọ̀ ní gbogbo èyí kọ́lọ́n kó ṣàánú wa so èyàn ó wá dúró sùsùn yóò wá parọ́ mọ́lù rẹ̀ pé ìlú àwọn ń ṣe nǹkan kan tí ò sì rí bẹ́ẹ̀ àjẹpọ̀ máa lè lẹ́ni ọ̀hún náà ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ kó analyse kí wọ́n ṣàlàyé ara wọn kí ni wọ́n rí nínú ọbẹ̀ tí wọ́n fi wá ru ọwọ́ ẹ wá ń kó wọn láyà jẹ́ ẹ̀ tó jẹ́ kó sọ̀rọ̀ sọ dílé sọ̀rọ̀ òdílé yín sọ̀rọ̀ òdílé lọ́dọ̀ tiwa wọn ò sọ̀rọ̀ wọ́n sì kí n má sọ pé wọ́n ń parọ́ ní tí wọ́n ń sọ èso òdodo ọ̀rọ̀ tí wọ́n ń sọ èso òdodo kò sí ìdílé tí ò ní tí wọ́n ń ràn ó wá lè ti wà eradicated ó lè ti wà abrogated àbí abolished ó lè ti wà abolished bí ìdàgbàsókè ẹ̀sìn àtàgbọ́yé bá ṣe ń dé bá ibì kan sí náà làwọn nǹkan tí ò bá bẹ́sìn lọ yóò máa kásẹ̀ ńlẹ̀ ẹ wá ń kó àwọn brothers yẹn láyà ẹ ń kó wọn láyà jẹ ẹ wá fẹ́ present wọn gẹ́gẹ́ bí torí gbogbo ìgbìyànjú tí mo rí ń bi tí wọ́n ṣe bí interview bí interrogation yìí gbogbo tí mo rí ń bẹ ojú pé ká provoke wọn kí àwọn brothers yẹn wá react kan nítò àwọn ọmọ sunna wọn ní respect wọn ń jágbe mọ́ àwọn àgbàlagbà àbí wọn lẹ́kọ̀ọ́ kódà wàláhì tí mo kàn rí ni pé ẹ fẹ́ máa kó àwọn brothers yẹn láyà jẹ tó alhamdulillah àwọn náà sì bọ́mọ jẹ́ níwọ̀n bá bó ṣe yẹ wọ́n pọ́n àwọn àgbà yẹn lé wọ́n fún wọn ní àpọ́nlé wọn àbá ẹ ń sọ̀rọ̀ pé kò sẹ́bọ èèyàn tí wọ́n ká orí Hafsa mọ́ lọ́wọ́ kì í sọ ọmọ Ìlọrin ni ẹ ṣe bí àwọn èèyàn kan sì ń jáde pé tó bá ti ẹjọ́ mọ́ Ìlọrin kò sí bá a ṣe fẹ́ kàńdà kù nínú rẹ̀ sí
so túmọ̀ sí pé kò síbi tí ò lè ní ibi táwọn náà kù sí àbí àwọn nǹkan irú àwọn nǹkan yóò lè wà eradicated totally. Tí ìlú Ìlọrin bá jẹ́ ìlú ẹ̀sìn tó jẹ́ ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìjẹ́nnà gẹ́gẹ́ báwọn olórin ti ṣe kọ́ síwájú, àwọn kan ti kọ́, Barrister ti kọ́, àwọn olórin míì ti kọ́, ìmọ̀ bí tí wọ́n ti rí ìjìnlẹ̀ ìmọ̀ kọ ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìjẹ́nnà. Gbogbo mọ́ ṣe máa ń kọ́ òun, só yẹ ká rí Christian nínú ọmọ Ìlọrin, só yẹ ká rí Christian, torí ẹni tó bá súnmọ́ ìlú tó bá súnmọ́ àlìjẹ́nnà, gbogbo candidate ibẹ̀ gbọ́dọ̀ jẹ́ candidate àlìjẹ́nnà, bí mo sì fẹ́ pé gbogbo ọmọ ìpínlẹ̀ Ìlọrin ọ̀hún gbọ́dọ̀ jẹ́ candidate àlìjẹ́nnà, torí pé neighboring town ní sí àlìjẹ́nnà, neighboring town ni ó jẹ́ sí àlìjẹ́nnà náà. So in fact ó yẹ kó jẹ́ embassy ni, ó wá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ń pè òun, ó yẹ kó jẹ́ embassy ẹni tó wá fẹ́ ra tíkẹ́ẹ̀tì làlìjẹ́nnà kó kàn gbé embassy Ìlọrin lọ nìyẹn. But ṣé kò sáwọn ẹlẹ́bọ ni àbáwọn kọ́kọ́ la rí tí wọ́n lọ ń lé lódò bóyá wọ́n ti ìlú míì wá ni àti ẹ̀ mọ̀, kò sí bí wọ́n ṣe ti ìlú míì wá táwọn aráàlú ò bá wọn nípìnnú rẹ̀ pé bá kán máa bá wọn dá sí. Bóyá wọ́n láwọn ń wẹ̀rí àwọn ń bọ Ọ̀ṣun àbí nǹkan táwọn àáfàá kan lọ lé wọn dànù ńbẹ̀. Ẹ wọ́n ń kọ́ àwọn brothers yẹn láyà jẹ. So kò yẹ kó sí Christian nínú ìjìnlẹ̀ ọmọ Ìlọrin náà, ṣé kò wá sí ni, ṣé kò sí ni. Bàbá ìgan tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé Shehu Alimi ò mú ẹbọ, ṣé òkè ṣé Shehu Alimi wọ́n introduce jálàbí sí ìlú Ìlọrin ni, ṣé wọ́n introduce jálàbí ni, ṣé báwọn èèyàn ń ṣe sára ẹ̀sìn wa wá ni, torí kò yé mi. Ní ìsìn kí analyze nǹkan kan kéèyàn ní òun ò torí pé àfáà tóun máa ń dáhùn èèyàn lòun kó wá máa lọ kó sàdédé máa lọ lọ́nà kó kàn ní assalamu alaikum rahmatullah, mo ṣe istikhara, àwa mú mi rí i pé istikhara lédè Lárúbáwá even gan pẹ̀lú májẹ̀mú rẹ̀, ṣé bí èèyàn ó ti dàníyàn sí nǹkan kan náà ni pé mo fẹ́ ṣe nǹkan yìí ìwọ Ọlọ́run tọ́ mi sọ́nà ni. Èèyàn tó wà á mọ̀ rí tó kàn rí for the first time kó wá lóò ṣe istikhara àwọn mú ọ rí istikhara ó sọ tiẹ̀ mọ̀ rí tẹ́lẹ̀ kó tó fi ṣe subject matter ni. Kẹ́hìn máa sọ pé nínú iṣẹ́ jálàbí ọ̀hún náà kẹ́hìn ní mo fẹ́ bá yín rí ikú kan kó lórí yín àmọ́ ń bá yín fi nǹkan bẹ́ẹ̀ mi fi tì í. Àwọn obìnrin wọ́n ń ṣèyún òfun gbogbo fìrákù gbogbo máa ṣàbò oríṣiríṣi. Ṣé ara tí Ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa náà nù? Sáwọn èèyàn mọ̀ ṣe ni ìlú tó sì jìnnà sí ní, kò sí ìlú tí ò ti sí. Ìlú tó jìnnà sí ní tó súnmọ́ àlìjẹ́nnà kò yẹ ká rí Christian ń bẹ̀ kí gbogbo wọn kàn jọ mọ àlìjẹ́nnà ṣáńgílétì. Bọ̀ ẹ̀yin náà mọ̀ pé bí hyping náà gbogbo ẹ̀ kàn ń kó àwọn brothers yẹn láyà jẹ kó dà, ẹ bẹ̀rù Ọlọ́run. Kọ́lọ́run kó tún ìlú olúkálùkù wa ṣe. Kò síbi tí ìṣe ò sí, kò síbi tí àwọn oríṣiríṣi àwọn nǹkan ìṣẹ̀kùṣẹ́kù ẹbọ tí ò sí. Ọlọ́run sì gbá àwọn ànábì rẹ̀ dìde lọ́lọ́kan òjọ̀kan sí náà nu kan wá paná dẹ́bọ̀ kan parẹ́. Walaqad ba'athna fi kulli ummatin rasula an a'budu Allaha wajtanibu at-taghut. Iṣẹ́ tí àwọn ànábì Ọlọ́run gbà nìyẹn. Táwa bá wá ń járò lé gẹ́gẹ́ bíi pé àwọn al-ulama warathatul anbiya, àwọn al-ulama yìí táwọn náà gbọ́dọ̀ jókòó lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run pé gbogbo ohun tó bá jọ mọ́ ìtakò Ọlọ́run níbi ìjọsìn fún àbí ìwà orogún fún àbí ìwà kẹgbẹ́ pẹ̀lú rẹ̀, èèyàn gbọ́dọ̀ jìnnà sí kéèyàn lòdì sí kéèyàn frown against ẹ̀. Àbí àwọn ọmọ aráàlú ìlú Ìlọrin ọ̀hún kan náà ní sọ pé ẹ máa fògùn máa fẹ́ àwọn ọmọ mínísítà, àbọ̀kan nínú wọn náà kọ́ ló sọ pé òun ti gbára lájẹ̀. Àtoríṣiríṣi mélòó tá ń gbọ́. Irú àwọn èèyàn ní ìṣe ẹ̀ lè dìde sí wọn, ẹ̀yin delegate ń kẹ́ ẹ̀ dìde sírú àwọn pé àjẹ́ tó lẹ́wọ́ gbára lé yẹn ọya wá fi hàn mí. A fẹ́ mọ ilé àwọn àjẹ́ tẹ́ gbára lé yẹn. Dìde o kẹ́ wá lọ bẹ́ẹ̀ tó sọ pé ká máa fògùn fáwọn ọmọ mínísítà káàkiri. Àwọn èyí tó jẹ́ pé wọ́n kà dáhùn ìbéèrè tó hàn sáwọn ẹ wá fẹ́ intimidate wọn ẹ̀ kọ́lọ́n kó ṣàánú. Téèyàn bá ti ń wò pé òun fẹ́ dáàbò bò lú rẹ̀, ara ọ̀nà téèyàn fi ń jọmọ ọkọ ìlú téèyàn sì fi ń fi ìfẹ́ òdodo hàn sí ìlú
òun náà ni pé gbogbo ohun tó bá jẹ́ bí àṣìṣe tàbí ìwà àbàjẹ́ èèyàn gbọ́dọ̀ lòdì sí kéèyàn gbógun ti irú nǹkan bẹ́ẹ̀ ni kìí ṣe bí kéèyàn wá máa claim bí ìgbà pé ìlú òun nìkan ló wá mọ́ tán kò sí irú àwọn nǹkan òun bẹ̀ ẹ lè rí nílùú mi wà àbà kò sí ibi tá a ti rí the good the bad and the ugly torí ẹ̀ gan lọ́lọ́run fi sọ pé inna akramakum indallahi atqakum ẹni tí ó jẹ́ alápọ̀nlé jù lọ nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run dá òun náà lẹni tó bẹ̀rù Ọlọ́run jù ṣé gbogbo èèyàn ló wá bẹ̀rù Ọlọ́run ni definitely tá a bá ti ń rí ibi táwọn èèyàn bá ti bẹ̀rù Ọlọ́run àwọn ìwà ṣètánì ó máa gbilẹ̀ wù ń bẹ̀ mọ̀nà àwọn ìwà ṣètánì ìwà ìníbẹ̀rù Ọlọ́run àbí yóò máa ṣẹlẹ̀ ń bẹ̀ so Ọlọ́run sì ní wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹ má fọra yín mọ́ ìlú mi ní ìsìn sọ pé 100% ni wọn kò sí ibi tí ìṣe òsì bí kèfèrí ṣe ń bẹ nílùú mi mùsùlùmí ń bẹ ń bẹ làwọn oríṣiríṣi wọn bẹ́ẹ̀ náà nílùú olúkálùkù wà Ọlọ́run kó tọ́ olúkálùkù wá sí. وصلى الله على نبيه الكريم وعلى آله وصحبه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.